Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. I was studio be a prayer champagne. Papi, you go just serve a rappers and the pop champagne. Wọ́n ní yan bàdí òṣàní ẹ̀yìn bí a prayer champagne. Tomatoes làwọn rappers jẹ́ àbítàkà ṣe. Náwó náwọn eléèdè bí a prayer champagne. Ṣé Wùmí ti ṣàgárì before Abacha dé? No. I need a person who sabi that they call a prayer champagne. We don't change the error níbi táwọn pàtàkì. We don't change password níbi táwọn àkàdé. To my bookie people, Yankee Irakade. Láàrin ìṣẹ́jú kan, kí ló máa ṣẹlẹ̀? Láàrin ìṣẹ́jú kan, wo bí di cash lè di bouncer. Láàrin ìṣẹ́jú kan, ọmọ pásítọ̀ lè di gangster. Láàrin ìṣẹ́jú kan, MTN lè fún mi bonanza. Láàrin ìṣẹ́jú kan, Yahoo Soja má lè jẹ́ kí n blow ṣá. Láàrin ìṣẹ́jú kan, Davido lè sign artist 10. Láàrin ìṣẹ́jú kan, 10 million lè lọ ní ìdí tẹ́tẹ́. Láàrin ìṣẹ́jú kan, náà fi change zane ìdí ẹ̀tẹ̀. Láàrin ìṣẹ́jú kan, Yábalẹ̀ fi gba customer 10. Láàrin ìṣẹ́jú kan, ìyanu lè ṣẹlẹ̀ miracle. Láàrin ìṣẹ́jú kan, ní bíbí Naija la mọ̀ miracle. Láàrin ìṣẹ́jú kan, o lè fẹ́ gbá bọ́ọ̀ kí Liverpool. Láàrin ìṣẹ́jú kan, o lè gba 10k kí Pikachu. Iṣẹ́ ní ìjẹ̀bi ti rẹ́ẹ̀dì. Hello, oyinbo tà ṣe. Thank you. Na person wey sabi dem dey call Abracha Brain. Hey, I did. Hey, guys. Abracha Brain. Mama wan Abracha Brain. Mama fún mi lówó bí Maga Brain. Abracha Brain. Mama wan Abracha Brain. Mama fún mi lówó bí Maga Brain. Abracha Brain. Mo máa wọn tó máa reward mi tí máa glow. Mo máa wọn tó máa gbé mi lọ́lé tí máa yò. Wọ́n máa gbé mi lè kú sí bí mi ṣe máa yò. Abracha Brain, àdúgbò káàkiri. Owó Mr. Jordan yóò club ṣayé. Èèyàn mi ní jẹ́ fún bàjẹ́ ó ṣayé. And I'm so happy tàbá jáde. Bàjẹ́ ó ṣàbàndó, HR bàndó, Ramandago bàndó, Yahoo Fọ́sẹ̀ bàndó, bàjẹ́ ó ṣàbàndó, HR.
so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.